pa ni lórí pé èmi náà ò ṣe rí mi ṣe rí mi ti sanwó sukọ̀ ọmọ mi gan di sí náà kí n lè rí jẹun náà ni Facebook mo rí. orí èèyàn ní ìrírí kan jù lójú mi. ó ṣe ti aláwọ̀ ẹkùn àti orí bíbẹ̀ yẹn pé mo gbọ́dọ̀ wà ń bẹ̀. ẹ káàbọ̀ sí ìkànnì Hajiyara Malifa TV ẹ subscribe sí ìkànnì yìí ẹ hàn notification button kẹ́lẹ̀ láǹfààní àti gbádùn wa síwájú sí i àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. Ibrahim kí ni. Agbóẹwẹ ọtọmọdún mélòó. 30 ọdún. ọmọ bo ni ẹ. Òkè Ṣòkòrí ilé ìwé lọ. Asarudin primary school àbí. bẹ́ẹ̀ni. secondary school ńkọ́. ara iṣẹ́ wo ló kọ́. iṣẹ́ àfa nìkan ló kọ́. àfa àti kíni. àfa ni mo kọ́. iṣẹ́ àfa ló kọ́. ó lọ sílé kéwú. bẹ́ẹ̀ni. àfa ló ń ṣe. àti iṣẹ́ kéwú ló tún ṣe papọ̀. mo ṣe jálàbì. Èwo ló ń jẹ́ jálàbì. àwọn tó máa ń jó nǹkan. iṣẹ́ ìṣègùn báyà àbí. àwọn tó ń jó nǹkan báyìí. kọjọ́ bí orí èèyàn mọ́ nǹkan kan. ok mo bẹ̀rẹ̀ lọ́wọ́ yín o ẹni bẹ́ẹ̀ ni ok kí ni ẹni sùúrù ẹni orí kẹjọ nǹkan àbí. mo máa ń ṣe àwọn ìgbìyànjú ni. ìgbìyànjú ní ìṣeré. ẹni sùúrù mi lo nǹkan báyìí rí o. ẹni sùúrù ẹ lo nǹkan báyìí rí báwo lẹ ṣe àwọn òpó ṣiṣẹ́ mi ti bèrè ọ̀dẹ́ bẹ̀ mo ń ṣe ń bèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín bọ̀ ni. ok iṣẹ́ àfàlẹ̀ iṣẹ́ àbí ẹ lọ sílé kéwú ọmọ ọdún mélòó ni nígbà tẹ wà nílé kéwú ọdún mélòó fi kọ́ kéwú. ọdún 4 ẹ fi kọ́ kéwú ok kí ló wá ṣẹlẹ̀. nígbà tí mo. ẹni sùúrù iṣẹ́ ò ló gbà. iṣẹ́ nǹkan náà fẹ́ máa rí sí kẹ́yọ̀ ní káwọn máa rí sí i wọ́n ní káwọn máa rí èrè ṣe ni. sọ̀rọ̀ sókè. wọ́n ní kí wọ́n máa rí ṣe ni mo gbà. ìta ló fẹ́ máa rí ṣe. pásítọ̀. ọkọ sí ìgbà òun ló gbéṣẹ́ wá fún ẹ àríyá ìrẹ́kùn kankan sọ ọ̀rọ̀. ọ̀bẹ tí mo mọ̀ wọ́n bí tán ṣe lémi. sọ̀rọ̀ sókè. ọ̀bẹ tí mo mọ̀ wọ́n bí tán ti ń ṣe lémi mo lè wọ́n ṣàdúrà mo ti ń ṣàdúrà yẹn èmi wá wọ́n gbà tán parí kíni ìtàn ni wọ́n á fi pè wọ́n wá ní àṣẹ kò sí. mo máa bí o máa introduce ara ẹ mi ní báyìí. kí ni orúkọ ẹ. ok ebi ni oyè lẹ́kọ̀ọ́ ṣe. ọmọ ọdún mélòó ni ẹ. 49 years. oyè lẹ́kọ̀ọ́ ṣe yà swat pastor ní Evangelist ní àbí kíni. yóò máa bí o ṣe pásítọ̀ sọ. kí ni ẹ ẹ̀bá. ìjọ Evangelist. oníṣọ́ọ̀ṣì tó kọ ṣọ́ọ̀ṣì tó kọ́ dálẹ̀ ní ìdí ìdá ṣọ́ọ̀ṣì. èyí tó ń lò ní ìyẹ̀nù Ilese ńkọ́ kí ló kọ yẹn. pé ibi tí àjọ tí mò ń gbà. kí lorúkọ. la fi ń gbàdúrà. kí ló kọ ṣe ìwò èèmù wípé màá sọ ní Christ Liberty Evangelical Ministry. Christ Liberty Evangelical Ministry. mo ń gbọ́ ó yẹ máa sọ̀rọ̀ ni. so ni àfijọ́ ń sọ̀rọ̀ wọ́n wá ní kí ni mò ń ṣe wọ́n á sọ pé mò ń gba àjọ wọ́n wá ní pé báwo wá lè nìṣẹ́ mo ní gbogbo ẹ̀ ti dojú wọ́n wá fi sọ wípé àwọn nǹkan tí mo lè ṣe pọ̀ òun náà fi dárúkọ òun kan báyìí wọ́n mẹ́sàn nǹkan yìí ṣùgbọ́n mi ò yá sí ìyẹn pé dry head bone wọ́n mẹ́sàn mi pé dry woman head for mi ò kọ bí ara sí because mo wò pé it's too far so wọ́n wá ní ìkejì náà tó wà tó ní í ṣe pẹ̀lú ẹyẹ pé bọ̀ kí n jẹ́ ká lọ lórí ìyẹn náà bọ̀ wọ́n ní kí n tẹ̀sí 5,000 sáwọn so pé àwọn ti gẹ́ẹ̀tì kìíní yẹn mú ní kilo gẹ́ẹ̀tì ìyẹn orí gbígbẹ yẹn so wọ́n wá ní ẹni yẹn máa gba 60,000 mo ní mi ò ní kìíní yẹn silent wọ́n tún pè mí padà so pé kí n wá so kí n jẹ́ ká ra àwọ̀ ẹkùn àti ẹyẹ yẹn kí n fi ti orí sílẹ̀. ìgbà tó fẹ́ ra àwọ̀ ẹkùn o ò ní 60,000 fún orí èlò la o ra àwọ̀ ẹkùn. 200 ní sà. 1,000 ló ra àbí. bẹ́ẹ̀ni sà. òkè òde ní 60,000 ti fi rọ orí. bẹ́ẹ̀ mi ò fún wọn ṣé ò ní ni ò ṣe fún mi àbí ò fẹ́ ṣe. mi ò fẹ́ ṣe. Ibrahim Agbóẹwẹ lórúkọ mi mo jẹ́ ọmọ Òkè Ṣòkòrò nígbà tí èmi àti wọn mọ̀ra wa tó ń pè mí ń pé àwọn fẹ́ ṣe nǹkan àwọn fẹ́ ṣe nǹkan
mo wá ń send gbogbo ohun tá à ń sọ ó wà lórí WhatsApp àwọn méjèèjì mo ń bá wọn sọ voice notice so àwọn náà máa ń dá voice notice padà mo ní kẹjá bẹ̀rẹ̀ níbi tí ó ti nọ́mà pé ta bá ń ṣe àwọn ẹ̀yọ́ náà nǹkan wọn àgbà pé kí ọ̀nà bá máa dín fún yàn ẹ wá ní ẹ̀jẹ̀ gbèsè gan pé ẹ lè ṣe kìíní pé gbèsè ń ti pọ̀ ó níbẹ̀ kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe níbi kìíní pé ta bá lè rí tó bá ní skọ́ọ̀dù náà níjọ́ kan mo wá ń lé aláǹgbá lọ tí mo ń lé aláǹgbá yẹn lọ n kò rí ibi sàárè yẹn báyìí lọ ibi sàárè yẹn tí mo rí kó ti jìn pátápátá kó ti jìn yẹn ibẹ̀ ni mo ti èmi pọ̀ mo wù so nígbà tí mo wá pé wọn. Yes sir. Sàárè tó they've removed up to 7 graves. So ibi tí mo ti rí mo fà lọ. Orí sàárè yẹn. Bẹ́ẹ̀ ni ó ti jìn wọlẹ̀ òjò tó ń rọ̀ yẹn ti jẹ́ kó rú mo dẹ̀ ti rí gbogbo ẹ̀ jọ pọ́ọ̀jù yẹn báyìí mo wá lọ pé bọ́ọ̀ yẹn àwọn dẹ̀ ti ń bá mi sọ tẹ́lẹ̀ torí ẹ̀ náà ṣe tí àtijọ́ ń ṣe sísọ̀rọ̀ wa ti pẹ́ hàn tí rìspọ́ndì níjọ́ tán kọ́ mo wá ní mo ti rí níjọ́ kan bọ́ọ̀ yẹn send 3,000 èmi àti ìyàwó mi ti jẹun ni so níjọ́ tí mo wá rí mo rí kọ́dírì yẹn bóyá yẹn ṣe gbé mo fún yẹn ní 5,000 yẹn. ẹ̀yin mélòó lọ wú orí. òun kọ́dírì yẹn ni mi ó kàn máa ń ta èkété bí ẹni tó máa ń ní gángan gbọ̀ngàn. ìwọ lórí sàárè yẹn èmi mo lọ gbé kọ́dírì yẹn ó kọ̀ bẹ́ẹ̀ mi gbé wá sọ́fíìsì mi ni kì í ṣe pé mo tẹ̀lé débẹ̀. kọ́dírì wájà. mi mọ bí mo ṣe lè rí torí kó máa ń kọjá. sítórì nìyẹn o. so ibi tí mo ṣáà ti tó ti gbé wá mo wá pè wọ́n pé ẹjọ́ ń pè àti rí kìíní yẹn but ẹ jẹ́ ká lọ ra gbogbo ohun tí ẹ bá máa lò wọ́n wá ń tẹ̀lé mi lọ́ọ́ Ìbàdàn ara àwọ̀ ẹ̀kọ́ torí Facebook mo ti ríṣẹ́ yẹn wọ́n á sọ fún mi pé ẹyẹ iṣẹ́ kan wà tó jẹ́ pé tá a bá fi lè bọ́ ọṣẹ ẹbu ni a máa fi yẹn ṣe wọ́n ṣáàtún ní. àwọn ló ń sẹ̀ǹdì owó sí wọn ní ìgbà wọn nira. wọ 419 ní ìwọ tó mọrú iṣẹ́ báyìí tó ẹgbẹ́ tí wọ́ọ̀dẹ̀ ti lóko tí ẹ̀ fi máa fi fly láti jọ yìí àbí 3,000 tó ń sọ fún ẹ náà ló gbọ́ fi jẹun yẹn. 200 fún sọ fún òun sàn fún àwọ̀ alúwàgbà. ọgbà tó mi gba 300,000. 200. irú àpò lọ tó kù àpò lọ Ìbàdàn a lọ Ìbàdàn wọ́n ń sẹ̀ǹdì owó sí wọn ń tààrà tó 400 plus. ń tààrà tó 400. 3,000 alóko 400 yẹn lẹ̀ lọ́gbọ́ ń nà ẹni náà àbó mọ̀kò ń nà ẹni. 3,000 péré nìkan ìwọ́dẹ̀ ló gbà. rárá o mo níjọ́ tán kọ́ ní ká tí mo kọ́ pé wọ́n pé kán jẹ́ ká ń pè máa rí kíni máa bẹ̀yàn wọ́n kọ́ sẹ́ǹdì 3,000. ìjọ tó ti ń ṣiṣẹ́ ìsìn yóò wá tiẹ̀ tí ẹ̀ tó tiẹ̀ ti là tó máa tiẹ̀ yọ ẹ́ kó nù ẹ máa tọrọ 3,000 fi jẹun yìí àbí. mo ṣe bẹ̀rẹ̀ ní sá. ẹ́ mo ṣe bẹ̀rẹ̀ ní. mi ò gbọ́. mo ṣe bẹ̀rẹ̀ ní. ó kì í ṣe ká ló bá ìwáyàn mi wà. ọdún tó fẹ́ lé ìkọ́ mi gbọ́. ọdún tó fẹ́ lé ìkọ́ mi gbọ́. orí mi lẹ ti wú níbi ìtẹ̀tẹ̀ wú rí. méjèèjì ẹ̀ ló wú ṣé ló. mo fi Ọlọ́run tó dá yàtọ̀ Ọlọ́run pa mí rẹ́ tìrọ̀ tìrọ̀ tó bá jẹ́ pé mi ì lè dédé mo fi èmi kọ́ máa rí tábà lọ pé kọ́dúrì yẹn náà níbi ìbò tán bá mú mi lọ mọ àmàjì fáìndìsì kọ́dúrì máa ní kọ́ àwọn èèyàn mi máa pariwo wọ́n bá ti bá mi rí kọ́ bá mi rà kalẹ̀ èmi kọ́ á ti sọ pé mi kọ́ wọ́n lórí kòtò èmi mo rí kòtò yẹn kò wá lórí èèyàn bẹ́ẹ̀ èmi mo rí kòtò yẹn ó ti jì. mí pé wọ́n ló wú nìyẹn má dá ọkọ̀ kọ́ọ̀tì kankan lórí. mo ṣẹ̀ṣẹ̀ ń dárúkọ bọ́ọ̀lù lé nìkan. mo dárúkọ ẹ̀ fún wọn ìjọ tí ọmọ mú wọn lọ ìjọ tí mo mú wọn lọ. wọ́n ti wọ́n lórí kòtò wọ́n ló rórí. orí kọ́ orí full cups lórí ìlú àbí tó kù àdá kí ló kọ́ tiẹ̀. Ibrahim kìíní. agbówẹ̀wẹ̀. agbówẹ̀wẹ̀ bí ìtumọ̀ agbówẹ̀wẹ̀ ló máa gbówẹ̀wẹ̀ síbí ìbàyí lóòótọ́ nìyẹn o máa gbówẹ̀wẹ̀ síbí ìbàyí nìyẹn. ilé sá èyí ni ó bá gbé orí yẹn láti orí òkè tó tọ́gbẹ́ sí ó wà wí à ń pa orí tọ́lọ́ gbé lẹ́kọ̀ọ́ sọ ti ń gbọ́. orúkọ mi ni Sulaimon Ogunbumi. ọ̀rẹ́ agbówẹ̀wẹ̀ wàá fi sí. ìgbà tí wọ́n wá pè mí ní láàárọ̀ ọjọ́ Friday. iṣẹ́ ò ló ń ṣe. àáfàá ni mí mo dẹ̀ tún ṣe bricklayer. ọ̀tọ̀ wá pè ọ́. wọ́n wá pè mí ní láàárọ̀ Friday bá èmi nínú ilé ìyàwó mi ló bá àti ọmọ mi. ìgbà tán bá ìyàwó mi àtọmọ mi ìyàwó mi wá pè mí ní ibi tí mo ti ń ṣáàjì fóònù mo dẹ̀ fi fóònù lé ó náà ń béèrè mo dẹ̀ fi fóònù lẹ̀ mo dẹ̀ bọ́ sí
ẹ̀yìn kùlé mo dẹ̀ ń bọ̀ ní iwájú ọlé lọ́dọ̀ mi ìgbà tí mo wá débẹ̀. agbówẹwẹ má wọrí agbówẹwẹ farabalẹ̀. ìgbà tí mo wá débẹ̀ wọ́n wá sọ fún mi pé àwọn fẹ́ rẹ ẹran àgùntàn yẹn lọ́nà fẹ́ rà mo wá mú wọn lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n mọ́ èmi kan tó ń pè ní ìyáálé iṣẹ́ ní sọ ẹran tó kù ìgbà tá a wá débẹ̀ ìyẹn pé ẹran yẹn ní 35,000 naira our price is 25,000 naira màmá yẹn ò ṣáà gba 25,000 naira yẹn ìgbà tí màmá yẹn ò gba 25,000 naira yẹn wọ́n wá ní a máa lọ sí Kútọ̀ ìgbà tó wá ní a máa lọ Kútọ̀ ìgbà tó ṣàpè wọn lọ Kútọ̀ ìgbà tó bá dádì yọ ṣàpè dádì wá gbé wa lọ sí Kútọ̀ yẹn ọ̀ra ẹran yẹn ìgbà tó wá padà já wálẹ̀ èmi wá sọ fún dádì. báwo lè ṣe jọ lọ sí ibi eré báwo lè ṣe jọ kàn. òun náà ni mo ṣàlàyé ìgbà táwa jọ débẹ̀ wọ́n wá sọ pé kémi wọ́n wá gbé kíní wíńdò kan tó ti já wọ́n fi ti ara ògiri ọkọ̀ọ̀kọ̀ gùnkè yẹn wọ́n náwó àwọn òtó àpò yẹn ìgbọ̀n tó wà ń bẹ̀ ìgbà tí wọ́n wá ní kí n bá wọn gùnkè yẹn gbé àpò yẹn mo wá gùnkè gbé àpò yẹn bí mo yẹ gbé handover àpò yẹn fún wọn mo ṣáà rí i pé àpò yẹn ṣí wọ́n á rí i pé orí gbígbẹ ni wọ́n gbé sínú àpò mo wá sọ fún wọn pé fóònù mi wà nù náà mo fẹ́ lọ yọ fóònù mi lé o èmi wá tẹ̀lé dádì lọ sílé ibi tí mo ti tẹ̀lé dádì lọ sílé èmi ti gbàgbé kọ́kọ́rọ́ tí mo máa fi sílẹ̀ fún ilé lọ́dọ̀ tèmi but mo yọ fóònù mi níbi tí mo ti ń charge ìgbà yẹn mo wá yọ fóònù mi níbi tí mo ti ń charge pé kí n lọ mú kọ́kọ́rọ́ ìgbà yẹn mo débẹ̀ wọ́n ní bàbá yìí fi owó lẹ̀ fún ìyàwó wọn pé kó ṣe oúnjẹ wọ́n wá gbé ẹ̀bà fún mi ẹ̀bà yẹn ni mò ń jẹ lọ́wọ́ òun ni mo fi rí pé àwọn ọlọ́pàá dé mo mọ nǹkan kan ní báyẹn lọ sáré. ẹnì kan. dádì yìí lọ fi mọ́tò gbé wa lọ ra ẹran. iná lọ rà. ẹran àgùntàn. oore ni bàbá ṣe fún wa. ẹran àgùntàn ni bàbá lọ fi mọ́tò gbé wa lọ. afáyín náà mọ̀ pé kìíní ń jọ tẹ́ni yẹn ti bá mi gbé wa. bàbá ní mọ́tò wọ́n ní mọ́tò ọ̀pá lọ́ọ̀ṣì. níjọ́ tí ẹni yẹn gbé fún mi mo gbé sókè mo fi nǹkan títẹ̀ mo gbé sókè mo wá ń pẹ̀lẹ́ mo mú àwọ̀ ẹ̀pìn mo gé sí wẹ́wẹ́ torí òdìdí ló wà mo wá ní kó bá mi náwó gbé kìíní yẹn báwọn ṣe gbé mo gbé sínú ẹ̀ àjò ìṣepọ̀ wọn náà mọ̀ láti tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn náà. bọ̀ ẹjọ́ ń jo ni. ṣé kí n gbìyànjú. hello yeah. bàbá yìí ò tiẹ̀. ojú ọ̀nà bíi ọ̀nà ọ̀dọ́ mi ìyànà ọ̀dọ́ mi ẹ̀gbọ́n náà ti jáwé. ọ̀rọ̀ tabú wẹ́wẹ́ lèmi máa gbà ọ̀rọ̀ tabú wẹ́wẹ́. máa sọ àgbo ẹ pẹ̀lú ètò yìí ṣe ìdí máa kọ̀sídà àgbo wẹ́wẹ́ náà tí ò ní ṣe bẹ́ẹ̀ mọ̀. tọ́dọ̀ ń pa fẹ́rẹ́ tìrọ̀tìrọ̀ bàbá mi gbọ́ tètè máa pa fíìmù dáàdì mi gbọ́ ọmọ jáde sórí rédíò àwọn gbọ́dọ̀ pa ni torí pé èmi náà ò ṣe rí mi ṣe rí mi ti sanwó sukọ̀ mọ́ mi gan di sí náà kí n lè rí jẹun náà ni Facebook mo rí ẹ mọ̀ pé tá a bá ti ń ṣiṣẹ́ yìí a gbọ́dọ̀ sọ fún mo sọ fún yín sá pé mo ní bàbá kan ó fún mi níwèé bó ti ẹ tí n bá gbé ẹ lè bá. kàn ní pé tí bàbá pé àbẹ́ ò gbọ́dọ̀ mọ̀. ò gbọ́dọ̀ mọ̀ bẹ́ẹ̀ ni. ok dàtí ní pé àbẹ́ ò ṣe owó ìgbà yẹn. ṣé àwọn ṣe o dáàdì mi ò ṣe o. wọn ò ṣe rí. irọ́ dáàdì mi. ok. Fúlàní ẹ̀yà náà ibi ní ká kí wọ́n lọ ẹ̀ má kí wọ́n lọ. tó yẹ pé wọ́n mọ̀ láti ìkí àmì wọ́n ní pé kẹ́ni yẹn kó wá fi mọ́tò wọ́n wá pẹ́ nìyẹn lórí fóònù kó wá fi mọ́tò gbé ọ̀wọ́n jáde lọ sí Kútọ̀ pé wọ́n fẹ́ lọ ra nǹkan tó máa pọ̀ díẹ̀ àwọn máa bá Kútọ̀ gba ètò ìgbà tí wọ́n ṣàdébẹ̀ yẹn ọ̀ra ẹran yẹn tán ọ̀ra ní 32,000 lọ́padà ra àgùntàn yẹn ní Kútọ̀ yẹn 32,000 lọ́padà ra àgùntàn yẹn níbẹ̀ ìgbà tó ra àgùntàn yẹn tán kúrò níbẹ̀ wọ́n gbé wa kọrí sí Ìtòkù wọ́n ra àwọn ẹyẹ tán rà pé nínú àwọn ìtọ́ra ń bàdàn àwọn ẹyẹ tán rà lójú mi ṣá wọ́n ra kòwé
wọ́n dẹ̀ ra ẹyẹ ẹ̀gà lójú mi so gbogbo ọmọ tó rà lójú mi yẹn bàbá yẹn dẹ̀ fi mọ́tò gbé wa wọ́n ṣàrà pé wọ́n ra gbogbo bàbá yẹn ká fi mọ́tò gbé wa padà sí ọ́fíìsì ọ̀dọ̀ tiwọn so ìgbà tá wá dé ọ́fíìsì tiwọn yẹn wọ́n bá ní pé wọ́n kọ́kọ́ mú kíní wíńdò onípákó tó máa ń gbági mọ́ ẹ̀ wọ́n fi ti ara ògiri wọ́n wá ní pé wọ́n gun orí kíní wíńdò yẹn ọwọ́ wọn òkè kíní yẹn wọ́n wá ní pé kí n bá wọn gun orí kíní wíńdò yẹn kí n bá wọn gbé àpò tó wà ní òkè yẹn ìgbà tí mo bá wọn gbé àpò tó wà lókè yẹn ní ìmọ̀ tó wà ní àpò yẹn bọ́ ìgbà tí mo gbé àpò yẹn fún wọn mo rí pé àpò yẹn lanu mo rí pé orí gbígbẹ ló wà nínú àpò yẹn nígbà tí mo bá wọn gbé àpò yẹn tán mo wá rí pé orí gbígbẹ ló wà nínú àpò yẹn ìgbà yẹn mo wá gbé àpò yẹn fún wọn ìgbà yẹn mo gbé àpò yẹn fún wọn mo ṣáà sọ yìí pé fóònù mi mo ń ṣáàjì ẹ̀ lé mo fẹ́ lọ yẹ fóònù mi kí n lọ mú fóònù mi lé ní ìtòkò láti fi escape ara mi pé kí n kúrò níbẹ̀ nígbà tí mo ti rí nǹkan tí mo jẹ ìgbà tí mo wá délé mo wá ti gbàgbé kọ́kọ́rọ́ síbẹ̀ ìgbà tí mo máa wá padà débẹ̀ láti mú kọ́kọ́rọ́ ó sọ fún mi ní pé bàbá tọ́jú pé wọ́n ti fún ìyàwó wọn lówó kó ṣe oúnjẹ wọ́n wá fún mi ní ẹ̀bà àtọ̀bẹ̀ yẹn lèmi jẹ lọ́wọ́ ní passage ẹ̀bà àtọ̀bẹ̀ yẹn ni mo jẹ lọ́wọ́ ní passage ni ọlọ́pàá fi dé níbi báńkọ́ tí ń jó nǹkan yẹn wọ́n ṣojú mi ilẹ̀ nǹkan ṣe jó. nígbà tí wọ́n rí àwọn nǹkan tó ń jó kí ni owó ṣe béèrè pé kí ni ẹ fẹ́ fi ṣe tí ó kò ṣàlàyé nǹkan tó fẹ́ fi ṣe fún wọn ni pẹ̀lú gbogbo nǹkan tẹ́lẹ̀ rà nítòkù. wàláhì wọn ṣàlàyé nǹkan kan fún mi. ẹ̀wọ̀ náà lè béèrè. mi bí wọ́n lè rí kémi jẹun tó kémi máa bá tèmi lọ nírò. ní nǹkan tí wọ́n lérò láti ṣe. pé kémi jẹ ẹ̀bà tó gbé kémi jẹ máa lọ tèmi nǹkan tí mo lérò nìyẹn. kí ẹ bá ṣe tán ó máa kárí. oúnjẹ kémi lérò nìyẹn oúnjẹ pé kí wọ́n jẹun tán. kí n jẹun tán kémi jẹ padà sílé oúnjẹ ló kó bẹ́ẹ̀. ok oúnjẹ ló kó báwọ̀ ok kí lorúkọ ẹlẹ́kan sí. Sulaimon Ogunbunmi. ẹ́ Sulaimon Ogunbunmi. ok ó lọ sí mi lọ́kàn tí mo fi ṣèké kúrò bẹ́ẹ̀ náà ni bóyá ni mo fi ṣèké kúrò bẹ́ẹ̀ ni pé mo fẹ́ lọ kọ́ mi tó lọ sí mi lọ́kàn ni pé orí èèyàn mi ìrírí kan ju lójú mi tí n bá dẹ̀ parọ́ ní ọlọ́gbọ́n kọ mi. ta ni wọ́n wá sọ fúngbà tí wọ́n rí nǹkan bẹ́ẹ̀. ìgbà yẹn mo rí nǹkan báyẹn mi sọ fẹ́ anybody mo sá kúrò bẹ́ẹ̀ ìgbà tí mo wá dé ní kí mo. nígbà tó wá dé padà dé tó ń gbé oúnjẹ fún ẹ wo yìí sọ pé ò jẹun kó mú fóònù ẹ kó máa lọ kó tó rí pé gbóúnjẹ tó wá dé tó wá jẹun bẹ́ẹ̀ owó yìí sọ pé fóònù ẹ ló wá mú pé òun lọ kí ló dé tó lè ṣe bẹ́ẹ̀. mo sọ fún wa pé kọ́kọ́rọ́ tí mo gbàgbé sílẹ̀ mo wá mú àwa ní kí n jẹ ẹja àti pọ̀nmọ́ náà sì tí ò jẹ ẹ̀kọ́ tó wá. tó borí èèyàn nìkan tó gbóúnjẹ wá fún ẹ tó ẹ̀ kó jẹ. àti pé bẹ́ẹ̀ tí ìjọ máa ń ṣe tẹ́lẹ̀ náà nìyẹn àbí. ìgbà wo lẹ mọ́ra. ẹni tó mú mi mọ̀ wọ́n alágbo ló ń jẹ́ alágbo ó dẹ̀ ti tó 4 years tí mo ti mọ àáfàá yìí bọ̀ mi kì í máa ń lọ sí. orúkọ mi ni Ṣèyí Oyènẹ́kan. ọmọ ọdún mélòó ni. ọmọ 49 years. ọmọ bo ni. ọmọ ìlú abúlé Aníkúpọ̀. àwọn Aníkúpọ̀ skul wo lẹ lọ. mo lọ sí skul CAC primary school Aníkúpọ̀. then mo tún lọ sí orílẹ̀ kẹta comprehensive high school. ẹ̀wọ̀n kó ń bẹ̀ lọ sí NC Sele. ok iṣẹ́ wo lè wá kọ́. ní ìkọ́ṣẹ́ kankan. kọ́ṣẹ́ kankan bàbá àti màmá yín kọ́. wọ́n wà láàyè. wọ́n sì wà láyé kí lórúkọ bàbá yín àti ìyá yín. orúkọ bàbá mi ni Pa Solomon Oyènẹ́kan ìyá mi ni Mrs. ok Florence Oyènẹ́kan. ẹgbẹ́ òun sókè dáadáa. orúkọ mọ́mì mi ni Mrs. Florence Oyènẹ́kan. ok iṣẹ́ wo lè wá ń ṣe gangan. iṣẹ́ tó mò ń ṣe ni gbígba àjọ. gbígba àjọ ọdún wo lè ti bẹ̀rẹ̀ àjọ gbígbà. mo bẹ̀rẹ̀ láti 2013. 2013 ẹ ti ń gba àjọ. ok kí ló wá gbé yín dé iléeṣẹ́ ọlọ́pàá ní Eléwé Ẹran. torí ọ̀rọ̀ fèsì pé
mo bá àáfàá sọ̀rọ̀ nípa iṣẹ́ mi pé iṣẹ́ tí mo ń ṣe ni mo wá ní àwọn nǹkan tó mo lè ṣe lórí ìrìn àjò yẹn ó pọ̀. Iṣẹ́ wo lẹ sọ fún àáfàá pé ẹ̀ ń ṣe? Pé mò ń gba àjọ. Àwọn èèyàn jẹ́ kó yé wa pé wọ́n ní pé pásítọ̀ nìyí. Àwọn èèyàn ń pè mí ní pásítọ̀ torí pé mo ń lo bí ẹ̀bùn gbígbàdúrà ni wọ́n ń rò lẹ́yìn ṣe pé bóyá. Tẹ́ bá dẹ̀ gbàdúrà fáwọn èèyàn ó máa ń ṣiṣẹ́. Mo níjọ tàbí mò ń. Tẹ́ bá gbàdúrà fáwọn èèyàn àdúrà yín máa ń gbà. Bẹ́ẹ̀ ni àbájọ gbà rẹ̀ àtàdúrà. Ok, ìyá mò ń gbọ́ yín. Wọ́n wá fi sọ pé nípa títàjọ yẹn pé àánú á dìde fún mi pé màá dẹ̀ rí ṣe. Kí ló ní kẹ́ wá wá? Wọ́n ní àwọn iṣẹ́ méjì wà tí màá ṣe. Iṣẹ́ méjì wo? Iṣẹ́ wo ni iṣẹ́ àkọ́kọ́ wo ni iṣẹ́ kejì? Lákọ̀ọ́kọ́ wọ́n sọ fún mi pé orí bíbẹ́ wà nínú ẹ̀. Tí ẹlẹ́ẹ̀kejì wọ́n ní gbogbo ẹyẹ ni. Wọ́n ní ṣùgbọ́n gbogbo ẹlẹ́yẹ ni màá kọ́kọ́ lò ṣáájú before ti olórí bíbẹ́. Ok. Wọ́n ní olórí bíbẹ́ báwo ni a ṣe fẹ́ rí yẹn pé because láìní yẹn ó léwu díẹ̀. Ni wọ́n ní kí n má wọlé adẹ parí ẹ̀ síbẹ̀. Ok. Wọ́n gbà tó wá pè mí wípé àwọn rí kan wọ́n ní kí n sẹ́ndì 5,000 sí wọn. Wọ́n ní 5,000. Wọ́n á sẹ́ndì 5,000. Lẹ́yìn yẹn ni wọ́n á sọ wípé kíní yẹn ti wà nílẹ̀ kí n wá wò ó. Màá ní kí n wá wò ó kẹ̀. Wọ́n ní ó dáa kí n má tẹ bọ́dà kí n jẹ́ ká ra àwọn èròjà tó kù. Ẹ ní sùúrù. La fi lọ ra awọ ẹkùn ní Ìbàdàn 200,000. So lẹ́yìn yẹn awọ ẹkùn èlò lẹ rà? 200,000. Ẹ gbóhùn sókè. 200,000. Lẹ ra awọ ẹkùn? Bẹ́ẹ̀ni. Ok. So lẹ́yìn yẹn la wá lọ ra àwọn ẹyẹ tó kù. So fún wọn ní iṣẹ́ yẹn ọ̀tọ̀ nìyẹn pé ìmọ̀lẹ̀ àgbà ni pé a lè ràn mí lọ́wọ́ fún àánú. So ọjọ́ tó wá ń ṣe ti aláwọ̀ ẹkùn. Ẹ mi gbóhùn yín o. Ọjọ́ Friday tó kọjá which on the 13th ni wọ́n ń ṣe ti aláwọ̀ ẹkùn àti orí bíbẹ̀ yẹn pé mo gbọ́dọ̀ wá ń bẹ̀ so ibẹ̀ ni àwọn ọlọ́pàá dé wọ́n fi wá mú wa lọ. Ẹ jẹ́ ìgbà wo lẹ́jọ́ lọ? Ìjọ ṣé láti lọ ra. Ẹ ti lọ ra àwọn kan yìí. A ti kọ́kọ́ ra awọ ẹkùn yẹn lẹ̀ so lẹ́yìn yẹn. Ṣé wọ́n sọ fún yín pé àwọn ti gẹ̀ẹ́tì orí gbígbẹ? Wọ́n sọ bí kankan wọ́n kàn sọ fún mi wípé ó ti wà lọ́wọ́ àwọn. Wọ́n sọ pé bí báyìí. Èrè lè wá san gbogbo nǹkan tẹ́ ṣe ìpátá. Awọ ẹkùn àti ẹyẹ yẹn bíi 400 plus. 400 plus going to 500 plus. Bẹ́ẹ̀ni. Ibo lẹ ti rí àwọn owó tẹ́ fi ṣe àwọn nǹkan wọ̀nyí? Mo yá ni ṣá. Ẹ yá. Bẹ́ẹ̀ni. Tẹ́ fi ṣe. Bẹ́ẹ̀ni. Kí ni ìdánilójú fún yín pé tí àwọn nǹkan tí ẹ ṣe yìí ó máa ṣiṣẹ́? Báwo lẹ ń ṣe mọ̀? Mi ní ìdánilójú bí ó ṣe pé ìfọkàntán tó sọ fún mi. Ń gbọ́ máa ṣiṣẹ́? Bẹ́ẹ̀ni. Kí ni ó sọ yín débẹ̀ tí ẹ̀yin fi lọ bá wọn pé ẹni ìlú lè gbà yín? Nígbà tí ẹ sọ lẹ́ẹ̀kan pé tí ẹ̀yin bá gbàdúrà àti àwẹ̀ ń gbọ́ máa ṣe kí ni ìdánilójú pé kí ló fà tẹ̀yin fi gbàdúrà àti àwẹ̀ yẹn káàdúrà àtàwẹ̀ yẹn kó ṣiṣẹ́ fún ẹ̀yin kó rí pẹ́ tó lọ bá wọn pé ẹ ní ìdìrànlọ́wọ́ láti ṣe oògùn orú nǹkan báyìí. Mi tiẹ̀ sọ pé láti ṣoògùn wọn lọ béèrè bí kan náà wá ní ohun tí mo lè ṣe wà wọn fi suggest ọ̀ma kọ̀ sọ pé bíi àrékérekè èṣù ni fún mi tí màá kọ̀ sọ nìyẹn torí mi ò kúkú mọ̀ pé bí àwọn tí wọ́n ní mi mọ̀ àwọn náà kọ̀ sọ pé. Ibo lẹ ti ń báwo lẹ ṣe mọ́ra pẹ̀lú bàbá yìí? Lábẹ́òkúta ń bí náà láti mọ́ra sí. Ibo lẹ yín ń gbé lábẹ́òkúta? Èmi ò ń gbé lábẹ́òkúta. Kí lẹ wá ṣe lábẹ́òkúta? Mo wá fún ṣíṣe òkú àbúrò bọ́dà mi so àwọn wá ń ṣe némì ibi némì yẹn la ti pàdé mo ṣáà rí bí wọ́n ṣe ń ṣàdúrà bí wọ́n ṣe gbogbo ẹ̀ mo fi àáfà la fi jọ sọ̀rọ̀ mo fi sọ pé kí ni mò ń ṣe mo fi sọ pé báyìí wọ́n ní abọ́ wa ní ìsinmi ní ọwọ́ orí ọ̀fẹ́ Ọlọ́run lọ̀rọ̀ fi ń wọ náà la fi jọ gba fóònù nọ́mbà ara wa la fi jọ ń sọ̀rọ̀. Ó tó bí oṣù mẹ́ta tí mo ra yín? Kò tí ì tó bí oṣù méjì lọ báyìí. Àwọn bó ọjà wo lè ti lọ ra àwọn nǹkan wọ̀nyí? Ìbàdàn àti kìnìún báyìí Ìtòkù lábẹ́òkúta. Nígbà tí wọ́n sọ fún yín pé orí yẹn ti wà nílẹ̀ o nǹkan kan èlò ni ẹ̀yà mú wá o kò ní kẹ́ mú wá fún orí yẹn. Mo ní kò sí owó lọ́wọ́ mi. Nínú ìwádìí tó ń ta béèrè lọ́dọ̀ wọn wọ́n ní
ẹ sọ fún àwọn pé èyí tí orí gbígbé máa wà nínú ẹ̀ tó máa ṣiṣẹ́ fún tó máa tètè ṣiṣẹ́ lẹ́fẹ́ ike ẹlẹ́yẹ ò ní tètè ṣiṣẹ́. mi sọ pé ìtorí gbígbé wà ń bẹ̀ mo ní ìtọ́ wọn fúnra wọn bá ti wò wípé ó lè ṣe nǹkan tí mo fẹ́ ní kíákíá. ẹ̀yìn pé kì í ṣe pé nǹkan tí màá kàn náwó dànù ó tán mú tá a kàn jọ sọ nìyẹn so wọ́n dẹ̀ assure mi wípé màá rí yàtọ̀ pé tí bá dẹ̀ ti rí náà kí n máa ran wọn náà lọ́wọ́ tán. kí lẹ wá fẹ́ kí ìjọba kó ṣe fún yín báyìí. ìjọba bójú àánú wò mí nítorí àṣìṣe wà ńlá lélẹ́yìí fún mi. ọ̀dà kí lórúkọ yín lẹ́kọ̀ọ́ sí. Oyènẹ́kàn Ṣèyí. Oyènẹ́kàn Ṣèyí. Oyènẹ́kàn Ṣèyí. ẹ subscribe sí ìkànnì yìí ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí.